rántí ìgbà tí ojú fẹ́ ti ìjọ míì tó lò mí fún wọn. Rántí ìgbà tí ìrètí ẹlòmíì ti pin tó sì lò mí fún wọn. Rántí ẹni tí ò rò pé òun lè nílé tó lò mí fún láti kọ́ ilé fún. Ó tó àkókò báyìí. Ọlọ́run mo rán ọ létí o. Psalm 41. Ogun tí wọ́n gbé tì ọ́, ó máa di ògo. Ìṣòro bẹ̀rẹ̀ bí Wednesday. Ṣé o máa bẹ̀rẹ̀ bí? Àti ìṣe gangan and plan wẹ́rẹ́wẹ́rẹ́ kò yẹ sí much. Ìta ṣe ń bí owó gbọ́dọ̀ wà nílẹ̀. Agbèrin kalẹ̀ páànù. Àti ní much. So, but pending that time, ẹ kọ́ máa ṣe ìṣòro máa mi fún Wednesday. Ẹnìkan ló ń bọ̀. Ẹgbẹ́ bá ti dẹ́gbẹ́ dáná ni wọ́n á ti rí wa. Yes, sir. Yes, sir. Hallelujah. Hallelujah. Ẹnáwó. Bàbá láwọn máa dá ọ dúró. Wọ́n máa tẹ́bọ̀. Bàbá láwọn máa dí ọ lọ́wọ́. Wọ́n máa tẹ́bọ̀. Bàbá láwọn máa dá ọ dúró. Wọ́n máa tẹ́bọ̀. Ọlọ́run tí kì í gbàgbé èèyàn. Ẹ̀yin èèyàn yìí ẹ sàmí kò ní gbàgbé èèyàn. Àrọ́wọ́ rẹ̀ lára òkú. Màá fi pray fún yín. Ọmọdé mi ẹsẹ̀ wà bí. Mo wà bí sà. Bí ìrí tẹ́lẹ̀. Mo wà bí. Torí pé wà bí a gba 5,000. Hallelujah. Ẹ̀ka tó ń bọ̀ ní màmá. Nígbà wà bí a gba 5,000. Hallelujah. Wọ́n máa ń try náà. Wọ́n má bàa ṣaláìtò fún
Ẹnà ọwọ́ méjèèjì. Olúwa tẹrí ipá òkùnkùn bá lórí. Ẹ gbọ́dọ̀ máa fi ohùn ké. Olúwa tẹrí òkùnkùn bá lórí ilẹ̀ yìí. Ó yá. Olúwa tẹrí òkùnkùn bá lórí ilẹ̀. Olúwa tẹrí òkùnkùn bá lórí ilẹ̀ yìí. Ká bá rí ẹ̀mí òkùnkùn, agbára òkùnkùn, ohun ìkọ̀ òkùnkùn tó wà lórí ilẹ̀ yìí. Olúwa tẹ̀bà lórúkọ Jésù. Olúwa gba ìjọba. Olúwa gba ìjọba lórí ilẹ̀ yìí. Tẹrí òkùnkùn bá lórí ilẹ̀ yìí. Ká bá rí ẹ̀mí òkùnkùn, ipá òkùnkùn, ìkọ̀kọ̀ èyí tó wà lórí ilẹ̀ yìí ní orúkọ Jésù. Torí pé ilẹ̀ yìí ti jẹ́ tìrẹ Olúwa. Olúwa tẹrí òkùnkùn bá. Olúwa tẹrí òkùnkùn bá. Tẹrí òkùnkùn bá. Tẹrí òkùnkùn bá. Tẹrí òkùnkùn bá. Olúwa Ọlọ́run alágbára o. Tẹrí òkùnkùn bá lórí ilẹ̀ yìí. Olúwa 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 tẹrí òkùnkùn bá lórí ilẹ̀ yìí. Ìgbà tí a máa kúrò ní ọlọ́ṣogbo tá à ń lò á tó débi à ń lo ẹ̀yìnkùnlé ẹnìkan. Hallelujah. Àwọn táwọn bí àti tóbi 30 tí ìgbà yẹn tí a fi bímọ tọmọ yẹn fi kú tí láńlọ́ọ̀dù wá fún wa nígbè ní ká kú òní yẹn. Àwọn àbẹ̀ kókó jọ wọn á ní ká kúrò pé àwọn òfẹ́ wà nílé yẹn. Káwá wá sí Olúwo Ẹgbẹ́dàmí. Báwa débi tí a tún wá ń lo ẹ̀yìnkùnlé ẹlòmíì again orí àròwóra lẹ́gbẹ̀ẹ́ àròwóra common half a plot bó láti ẹsẹ̀ rẹ̀ bó láti ẹsẹ̀ tá fẹ́ jalè ni àwa ń lo ẹ̀yìn lé ẹni ẹ̀ kí n tó wá pray fún ẹnìkan kó wó lẹ lọ́ọ̀tì kan tó yọ. Hallelujah. Hallelujah. Mo rántí ohun tí wọ́n sọ lọ́jọ́ kìíní àná ẹ̀ ló mú wọ́n ní ẹ̀rọ àṣà o wọ́n ṣàyẹ̀ iná pẹ̀lú agbára gíbẹ̀ wọ́n ní ẹ̀ lè dúró sáàrin yìí ṣọ́ọ̀ṣì ò kì í gbérí. Hallelujah. Ṣé ò sí wọ́n ní wọ́n máa ń ti ṣọ́ọ̀ṣì pa ń bí ni kò sí ṣọ́ọ̀ṣì kankan tó bá dálẹ̀ tó máa ń gbérí. Wọ́n wá kà fún mi wọ́n ní sórí lè èmi náà sì rí lóòótọ́ wọ́n sì ti pa wọ́n ní wọlé wọ́n dẹ̀ ka ṣọ́ọ̀ṣì 7 tí wọ́n ti dálẹ̀ wọ́n lóṣù 6. Jésù ṣàánú. Bẹ́ẹ̀ Joshua 1:3 ó ní ibi tó bá ti fi ẹsẹ̀ rẹ̀ tẹ̀. Wọ́n ní Olúwa láwọn olóbì wọ́n ní ẹ ò ní pẹ́ kó gbánlẹ̀ wọ́n lákò gbánlẹ̀ ọdún àkọ́kọ́ wọ́n lákò lẹ̀ ọdún kejì wọ́n lákò lẹ̀ ọdún kẹta wọ́n lákò lẹ̀ ọdún kẹrin. Glory. Ọdún kẹfà lẹ́wà báyìí. Hallelujah. Náà wọ́n lẹ́kọ̀ọ́ lẹ̀ ẹ kúrò ní ilẹ̀ 3 plot ẹ bọ́ sórí bíi 7 acres ní kámpù yìí ẹ tún wá fẹ́ move. Sí gbajúgbajà. Ọlọ́run tún wá mú wá sí títì. Ọjà náà. Hallelujah. Mo sọ fún yín láàárọ̀ pé tógun bá lè Ó fẹ́ sẹ́ni. Bẹ́ẹ̀ ni o. Jésù. Tógun bá ṣe kí ni? Bàbá lè. Mo fi kíní kan ṣàkàwé fún yín pé omi ẹ rice. bá gbé ráìsì kaná tí ráìsì bá ti ń wó Ó fẹ́ jí nínú. Bẹ́ẹ̀ ni o. Bẹ́ẹ̀mi bá rìn láàárín àfonífojì. Òjijì ikú. Àwa kì í mẹ́rin gbẹ̀gbẹ̀. So ẹ má bẹ̀rù ẹni tó lè para. Tí ò lè lọ ẹni. Jesus.
ṣùgbọ́n kàkà bẹ́ẹ̀ ẹ bẹ̀rù ẹni tó lè pa ara. tó lè pẹ́ mi tó tún lè pẹ́ tó tún ti. Oh yes. Ogun tí wọ́n gbé tì ọ́ ó máa di ògo. Ẹ lajú ni ìṣòro ó bẹ̀rẹ̀ bí Wednesday. Ìṣòro máa bẹ̀rẹ̀ bí àti ìṣe gangan and plan wẹ́rẹ́wẹ́rẹ́ kò yẹ sí much. Ìta ṣe ń bí owó gbọ́dọ̀ wà ńlẹ̀ agbèrin kalẹ̀ páànù àti ní much. So but pending that time ẹ kọ́ máa ṣe ìṣòro máa mi fún Wednesday ẹnìkan ló ń bọ̀ ẹgbẹ́ bá ti dẹ́gbẹ́ dáná ni wàá ti rí wa. Yes sir, yes sir. 2 million. 1 million tó máa ń pariwo nǹkan òsì kó wá. Kó ní 1 million. Àṣẹ tó dá ọ dúró. Àti àdínde finance. Nígbà tó jò bá ṣú gan omi ẹ̀rọ ni. Bẹ́ẹ̀ ni bágẹ̀dẹ̀ bá pín yọ́ dẹ̀. Tójò yẹn bá ti ṣú gan ó fẹ́ fi agbára rọ̀. Bẹ́ẹ̀ ni. Hallelujah. Hallelujah. 100 ẹnà wọn méjèèjì. Olúwa tẹrí òkùnkùn bá Lórí ilẹ̀ yìí. mọ́mọ́ ìyá Akíngbèmí àbí Adégbèmí ìṣàgbára wa o ẹgbẹ́ títì lẹ́wà yìí. Bẹ́ẹ̀ ni. Mo lẹ́wà yìí. Ẹgbẹ́ títì. Yes sir. Kò sí Ọlọ́run bí o. Ó máa ti ń lọ tó wá síbẹ̀ láti bẹ̀rẹ̀. Bẹ́ẹ̀ ni. Ọlọ́run ni o. Bẹ́ẹ̀ ni. Ní Olúwa ló ṣe yí o. ènìyàn kọ́. Olúwa ló ṣe yí o, ènìyàn kọ́. Olúwa ló ṣe yí o. Ènìyàn kọ́ o. Tó bá jẹ́ ènìyàn, ó ti padà. Tó bá ṣe ènìyàn, á ti padà. Ẹ ní lọ lórí ilẹ̀ ìgbówó. Ẹni ẹ ṣí ẹ kẹ́yìn náà dẹ connect gbẹ̀yìn màmá yẹn àdúrà yín gbà o. So àwọn yẹn ń pray fún wa lórí afẹ́fẹ́. Bẹ́ẹ̀ ni. Àwọn yẹn wọ́n fẹ́ sorry to use this statement pé ẹlòmíì fẹ́ kú lórí ọ̀rọ̀ wa. No pé no àwa dúró. Bẹ́ẹ̀ ni o. Wọ́n mọ̀ wọ́n ti ń bá wa bọ̀ kì í ṣe mí. Bẹ́ẹ̀ ni. Hallelujah. Hallelujah. Ṣé rí àwọn ogun tó bá dìde ẹ kà sí ní tó yẹ kó ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ ni. Tẹ́ ẹ bá ti fẹ́ ní promotion wọ́n máa gbé ẹ̀sáàmù wa. Bẹ́ẹ̀ ni. Kí ẹ̀wà tó lè rọ̀ yóò lànà kọjá. yóò la omi gbóná kọjá. Gbóná kọjá, yóò lànà kọjá. Kábíyèsí Ọlọ́run. Kí ẹ̀wà tó lè ṣe kí ni? Kí ẹ̀wà tó lè rọ̀ kẹ́ ẹ tó lè rí jẹ. Ọ̀gá omi gbóná. Yéé sọ gbóná 1 minute. Bẹ́ẹ̀ ni. Yéé sọ gbóná 10 minutes. 1 hour. Yóò la omi gbóná kọjá. Bẹ́ẹ̀ ni. Kí ata kí ọbẹ̀ tó lè mú ìkùnà rẹ̀ wá kó tó lè mú jíjẹ wá fún yín yóò gba bẹ́ẹ̀ ẹ̀rọ kọjá. Bẹ́ẹ̀ ni. Ẹ̀rọ gbọ́dọ̀. Yóò lọ, ó ní dandan. Lẹ́yìn àwa mú ẹwà rẹ̀. A máa wẹ̀rẹ̀ ẹwà Wá rẹ̀ sí jáde. bẹ́ẹ̀ lè fi jẹ. Bẹ́ẹ̀ ni. Ẹ wà fi jẹba. Ẹ fi jẹ ráìsì. Á fi jẹ kọ́. Ẹ fi jẹ yẹn. Ìgbà yẹn ní ìmọ̀ sọ fún yín pé òun èsì ọ̀tá anybody. Bẹ́ẹ̀ ni. Nígbà tẹ́ ẹ̀ tí ì lọ òun lòun jẹ́ ọ̀tá. Nígbà
nígbà tẹ́ ti lè sòun bó ṣe kẹ́ sòun òun ti wá dọ̀rẹ́ Ó ti lọ lórí ẹ̀. ẹ wà fi jẹ̀kọ́ oníyàn náà ó wà ta lọ Bẹ́ẹ̀ni. alámàlà ó wà ta lọ Bẹ́ẹ̀ni. òun tún ó wà ta lọ Bẹ́ẹ̀ni. wà sí tẹ́ jẹ tẹ́ ní fata jẹ́ Bẹ́ẹ̀ni. ó túmọ̀ sí pé lọ́wọ́ tá a wà yìí láì rí ọ wọn àti rí nǹkan. Wisdom. Hey. Ṣé wọ́n lè jẹun láì sátà? láì sáwẹ̀ funfun. Oúnjẹ tó bá jẹ Ẹni tí ọjà ta ìlú yẹpẹrẹ. oúnjẹ tó bá jẹ tí ò sátà ó máa rìn ọlọ́kàn. Bẹ́ẹ̀ni, eléyìí ọmọ ẹja tọ́ lẹ́nu. Bẹ́ẹ̀ nígbà tí wọ́n àti ìlọ́ kò ṣeé jẹ. Bẹ́ẹ̀ni. Ọ̀gá ká tó lè fún ọ níyì ó là iná kọjá. Jílẹ̀. Wisdom. Ká tó lè pe Jésù Mèsáyà ó ní láti kàn náà. Láìsí adé ẹ̀gún kò sí adé yìí. Bẹ́ẹ̀ni. Láìsí adé ẹ̀gún kò sí adé yìí. Adé yè. Bẹ́ẹ̀ni. Láìsí ọ̀pọ̀ ẹ̀gbẹ́ kò sí ọ̀pá àṣẹ. Kò sí o. Bẹ́ẹ̀ni. Láìsí aṣọ ibojì òkú Sí sí aṣọ òkú. Bẹ́ẹ̀ni. Ẹnu ọwọ́ méjèèjì. Wọ́n ti gbógun ti ọ, èmi náà ti mọ̀. Bẹ́ẹ̀ni. Wọ́n ti bá ọjà, èmi náà ti mọ̀. Bẹ́ẹ̀ni. Lọ́wọ́ yìí, ògbó dáhùn lára ẹ̀. Lọ́wọ́ yìí, ògbó dáhùn lára ẹ̀. Lọ́wọ́ yìí, ògbó dáhùn lára ẹ̀. Ogún di ògo mọ́. Olúwa ṣẹ́gun mi dògo Olúwa. Olúwa ṣẹ́gun mi dògo. Àṣẹ tí gbé ní ga lójijì. Ayé rẹ máa gbà. A ṣe ń pray lórí ilẹ̀ lọ́wọ́. Bẹ́ẹ̀ mo tún wá ń pray fún yín nù ẹ̀. Ìpá òkùnkùn. Orúkọ ti Jésù Kristi. Bẹ́ẹ̀ ṣe ìyàwó rẹ̀ lórí ilẹ̀ yìí. Ẹ̀tẹ́rì wọn bá. Ẹ̀tẹ́rì wọn bá. Àwọn tó ní sẹ́gbà lẹ́ẹ̀bà yánà. Ẹ̀tẹ́rì wọn. Ìwà tó ní ẹ̀sán oyè.
mo ṣe gbà yẹn ẹ má gbọ́ fúnra yín ẹ bẹ́ẹ̀ ṣe gbà rè. Ìwọ dídí ẹ̀mí aláyànlé. Ìwọ dídí ẹ̀mí aláyànlé. Tó ń sọ ìrìn àjò mi. Tó ń sọ ìrìn àjò mi. Iná mọ́ ọ lónìí. Iná mọ́ ọ lónìí. Ìwọ dídí ẹ̀mí aláyànlé. Ìwọ dídí aláyànlé. Monitoring spirit. I pray for you in the name of Jesus. Amen. Every monitoring spirit. Monitoring your destiny, monitoring your finances, monitoring your life, monitoring your glory, they die by fire. They die by fire. They die by fire. They die by fire. Jesus' name. Ẹ̀mí aláyànlé òru gànjọ́. Ẹ̀mí aláyànlé òru gànjọ́. Olúwafinájọ́ wọn rùn. Ẹ̀mí aláyànlé. Ó ń sọ ìrìn àjò mi. Iná àti àrá o. Iná àti àrá o. Ó dá ọ̀padà. Bẹ́ẹ̀ lọ́sẹ̀ ní ẹgbàá, àtúntò ẹ̀mí aláyànlé òru gànjọ́. Ẹ̀mí aláyànlé òru gànjọ́. Pè dáadáa, pè dáadáa. Ẹ̀mí aláyànlé òru gànjọ́. Pè dáadáa. Ẹ̀mí aláyànlé òru gànjọ́. Ó ń sọ ìrìn àjò mi. Ó ń sọ ìrìn àjò mi. Iná mọ́. Àrá dá ọ padà. Àrá dá ọ padà. Ẹ ti tán. Sẹ́ẹ̀rẹ́ tí ó. Orúkọ Jésù. Ọ̀pọ̀lọpọ̀ yín ni wọ́n á tún sìn débi. Ẹnìkan ń wò mí, wọ́n sìn ọ́ débi tó lọ. O ti kú òǹbí tó wà, o tún lọ bòmí, wọ́n tún sìn ọ́ débẹ̀. Jésù Kristi. O kú òǹbí iṣẹ́ kan, lọ bí iṣẹ́ mi, ọ̀gá, wọ́n tún sìn ọ́ débẹ̀. O kú onílé kan, o lọ lé mi, wọ́n tún sìn ọ́ débẹ̀. Wọ́n sìn ọ́, wọ́n tún sìn ọmọ rẹ̀ káàkiri. Olúwa. Ọ̀gá ò sìn wọn lọ lé ọkọ, àwọn náà sìn. Lọ́mọ yẹn ti kú òfu padà. Ọmọ tó sìn lọ lé ọkọ, táyé tún sìn, yóò padà sílé ìyá ẹ̀. Ẹ̀mí aláyànlé tí ń sìn ọ́ káàkiri ìrìn àjò. Ta ló sàmì iná máa dá wọn padà. Sọ pé iṣẹ́ yín tán. Ẹ̀mí aláyànlé. Iṣẹ́ yín tó. Ẹ wá o.
ẹwà òru láwa o. Àwa ṣeré mi. Bẹ́ẹ̀ni. Òru láwa o. Ẹ ṣe sáfíìsì látàárọ̀. Ẹ tún ṣe àríyá fẹ́lẹ́ mìíràn. Ẹ̀yin kò tiẹ̀ tí sùn ara. Ẹ tún ṣe prayer díẹ̀. Ẹ tún dórí ilẹ̀ tuntun. Èmi àfàdúrà ṣòfò. Iná gbé jáde. Sàmì iná gbé jáde. Ẹ̀mí aláyàn lé òru gẹ̀jọ́. Wọ́n á sọ pé àfi ibi tẹ́ ẹ̀ bá ti rí òjì rẹ̀. Wọ́n máa ti lè rí òjì ẹ̀ wọ́n á tẹ̀lé. Jésù Kristi. Mo fẹ́ lọ gba contract wọ́n á tẹ̀lé. Jésù Kristi. Ẹ̀mí aláyàn lé a máa lajú a máa ṣáájú èèyàn débi ire. A ti wá lọ blọọkì ire tí wọ́n bá ti wá débẹ̀ wọ́n ní má bínú kò ṣeé ṣe mọ́. Ẹ̀mí aláyànlé ẹ̀mí aláyànlé a máa pààrọ̀ àgọ́ èèyàn. Bẹ́ẹ̀ni. Tó bá débi tó ti ní kó wá tó bá débẹ̀ wọ́n ní wọ́n kọ̀ wọ́n ní ṣé wọ́n ní wọ́n ní rọ́ kì í ṣe wọ́n làwọn ń sọ. Wàlẹ́mi náà ni wọ́n ní àníwọ̀ kọ́ wọ́n ní kó gẹ́ta ẹ̀mí aláyànlé lọ́ọ̀ lójúṣe. Ẹ̀mí aláyànlé ibi tó bá ti lọ ṣe nǹkan tó yẹ ká ti san nǹkan tó dáa fún ọ tó bá débẹ̀ wọ́n ní kí ló ṣe wọ́n á san ìwé fún ẹ. Ẹ̀mí aláyànlé á ṣáájú ẹ̀ lọ gba ẹ̀tọ́ tó tọ́ sí yàn èèyàn ò ní rí gbà. Ẹ̀mí aláyànlé ajẹ́kẹ̀yàn ṣiṣẹ́ ajẹ́kẹ̀lẹ́ bí ọmọ jèrè jẹ́ orí wọ́n yàn tẹ̀lé yẹn. Ẹ̀mí aláyànlé ó máa mú ká promise ẹ̀bẹ̀ wọn ní ṣe torí wọn ní rí wọ gangan. Olúwa mi o, adániwáyé o, adániwáyé o. Ẹ̀mí aláyànlé òru gẹ̀jọ́. Ẹ̀mí aláyànlé òru gẹ̀jọ́. Ayé mi lẹ̀. Jésù. Mọ́nítọ̀ mi káàkiri. Ó ṣe kí ni? Tó mọ́nítọ̀ ayé mi káàkiri. Ẹ̀mí aláyànlé òru gẹ̀jọ́. You pray? Yes, sir. The Igbo now? Yes, now. Ìbára bàbá bàbá. Ìjọba bá sọ Igbo fún mi. Jésù ṣe. Ìsọ Igbo. Kedi? Kedi Nnadi. Ó di ma Oya. Adimi ni káàdà. Èmi náà ti dáhùn. Ètò lóun ò ní dẹ̀yìn lẹ́yìn ẹ̀. Ogun ọ̀run sá wọn lọ́gbà. Ogun ọ̀run sá wọn lọ́gbà. Ẹ̀mí aláyànlé. Ọjọ́ òru. Sinmi káàkiri. Sinmi káàkiri ayé. Kí mọ́nítọ̀ mi. Oníṣẹ́ àdájọ́ ayé mi. Oníṣẹ́ àdájọ́ ayé mi. Aleluya. Ẹ lajú ó rí pé ìgbà míì táwọn yẹn bá rí ọ tọ́mọ tún padà rí wọ́n ní kí ló ṣe yín wọ́n ní ẹ ṣì ìrọ̀ wọ́n á rí ẹ wọ́n ní ìbẹ́yìn làwọn orí lánàá wọ́n ní kí ló ṣe yín èmi aláyànlé ni wọ́n á máa pààrọ̀ àwọ̀ wọ́n á pààrọ̀ àwọ̀ ìwọ gẹ́gẹ́ wo gíláàsì ó ní àkíló ṣe mí lónìí tó bá dọ̀là wà ní àkíló tó ṣe mí lónìí wọ́n á máa pààrọ̀ àwọ̀ ẹ̀mí aláyànlé ni wọ́n máa sà kò síbi wọn lè sì yàn dé inú òfurufú níṣẹ́ wọn wà ẹ̀nàwọ́ ẹ̀mí aláyànlé tí wọ́n fi ń sọ ìrìn àjò mi òní níṣẹ́ rẹ tán àrá àti iná lé ọ padà ó yá Orúkọ Jésù. Ẹ̀mí mímọ́ o, Ọlọ́run alágbára o, ẹ̀mí aláyànlé, orúkọjọ́ ká fi rẹ́sẹ̀ ayé mi, tó sọ ayé mi kiri, ó ní ayé bọ́ láàrẹ̀, iná gbé ọrùn, Thank you.
Àsìkò tá a ní bí ojú 30 minutes lọ́mọ. Kò dẹ̀ nípa àti ìbẹ̀rẹ̀ gan. Mo pray fẹ́yìn tẹ́ wà mí. Àtẹ̀yìn tẹ́ ń wò lórí afẹ́fẹ́. Ó di àṣẹ. Èmi aláyànlé tí wọ́n ní kó máa lépa ìrìn àjò ẹ̀. Èmi aláyànlé tí wọ́n fi mọ́ ọ tímọ́tímọ́. Tẹ́jọ́ rìn ìrìn àjò. Tó fi jẹ́ ní ìkọ̀sílẹ̀. Lójú àwọn tó yẹ ká tẹ́wọ́ gbà wọ́n. Ẹ fi agbára sàmì méje. Ẹ̀mí yẹn lànà. Àmín, 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 àmín lórúkọ Jésù. Yóò jẹ́ ẹ̀gá tí òde àtàn bá wá fi oorun sójú ẹ ní 12:30. Ó jẹ́ wá nǹkan kan. Hallelujah. Hallelujah. Àbọ̀ pé ìta gbangba ló wà yìí. Kò sí tí wọ́n fẹ́ fi sí ọjọ́ kan fòrò. Hallelujah. Hallelujah. Ẹ wá gba ilé fún orí ilẹ̀ yìí. Bẹ́ẹ̀ ṣe máa kéré yìí. Agbára iṣẹ́ àmì ojú ẹsẹ̀. Agbára iṣẹ́ ìyanu ojú ẹsẹ̀. Agbára iṣẹ́ ìyanu ojú ẹsẹ̀. Ẹ̀rí abàmì. Ẹ̀rí abàmì. Sọ́lẹ̀ sórí ilẹ̀ yìí. Sọ́lẹ̀ sórí ilẹ̀ yìí o. Àmín, àmín. Sọ́lẹ̀ ibi ibùgbé. Sọ́lẹ̀ ibi ibùgbé. Agbára iṣẹ́ àmì ojú ẹsẹ̀. Agbára iṣẹ́ ìyanu ojú ẹsẹ̀. Ẹ̀rí abàmì. Ẹ̀rí abàmì. Sọ́lẹ̀ sórí ilẹ̀. Ilẹ̀ ìṣebùgbé. Ilẹ̀ ìṣebùgbé. Kí àdúrà. Lórúkọ Jésù. Àmín lórúkọ Jésù. Ẹ̀sàmì kan Jésù Olúwa wa. Àmín. Ẹ̀sàmì kan Jésù Olúwa wa. Àmín. Ṣé kó pray fún wọ ìwọ gangan gba iṣẹ́ àmì. Àmín. Ìwọ gangan gba ìyanu. Àmín. Ìwọ gangan gba ìyanu. Àmín. Ẹ máa sàmì ẹ kó kàn lé lẹ́ẹ̀kan. Àmín. Gba ìyanu. 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 Àmín. Gba ẹ̀rí ńlá. Àmín. Gba ìyanu ńlá. Àmín. Gba ẹ̀rí ńlá. Àmín. Gba ìyanu ńlá. Àmín. Gba oore ńlá. Àmín. Lórí ilẹ̀ gba àánú ńlá. Àmín. Dèdè mọ̀ pé wọn bá tá à ń ṣe o lè mú ẹ̀rí jáde. Bẹ́ẹ̀ni yóò mú jáde. Bẹ́ẹ̀ni o. ókè ẹ̀ǹdó nígbà tí. Yóò mú jáde ìrora o. Lọ́wọ́lọ́wọ́ báyìí lọ́wọ́lọ́wọ́ báyìí. Tí o bá ti bẹ̀rẹ̀ ń sìn bá ṣe ń pè kò lè bẹ̀rẹ̀ ńgbà tẹ́ bá ti. Ẹnìkan wà ń bí o. Gbé ìyanu tí. Tó ti bá ṣe kóra wá wáyé. Táàjú bíi lásán fún tàbí 80 àbọ̀ 100 lọ yìí. Tó ti bá ṣe ra kóra wá ta wá gbàdúrà
òṣìṣẹ́ awágbádá òṣìṣẹ́ ni. Yes, sir. Àwa bless ilẹ̀. Yes, sir. Yes, sir. Kọ́dẹ̀ pray fúnra wa. Yes, sir. Don't underrate any gathering of prayer. Yes, sir. Don't never underrate any gathering. Bíbélì wípé níbi tí èèyàn méjì. Ọ̀gá yẹ máa fojú kéré àpéjọpọ̀ àdúrà. Wọ́n lè tó 10,000 kan lọ́ọ́ mọ́rin. Wọ́n lè má ju mẹ́ta lọ. Agbára ó dẹ̀. Ó yí ọwọ́ padà. Mi sọ pé tó bá ní 10,000 kan lọ́wọ́ ní rí o. Mo kàn sọ pé wọ́n lè pé 20,000 kí Ọlọ́run mọ́ fara hàn. Ìwà ti rí èmi tàbí mẹ́ta níbẹ̀. Ibẹ̀ ni èmi darapọ̀ mọ́ wọn láti fi ìbéèrè wọn fún wọn. Níwọ̀n bàbá ẹ ṣe kóra enjoy. Ẹ̀nàwọ́. Ẹ̀rí ojú korojú. Sàmì inú yín ló yẹ gbà. Ọlọ́run wo lórí afẹ́fẹ́ lọ́wọ́? Mi ìmọ̀ bóyá o gbàgbọ́. Agbára ìpè yìí, agbára tó gbé ìpè yìí kalẹ̀, tí ẹnikẹ́ni ò lè dá. Ọ̀gá wa wọn kì í dápè dúró. Yes, sir. Ìyẹn lásán ló dá dúró. You don't stop call. Láyéláyé. Irọ́ wọn kì í dá ìpè dúró. O máa tán pè ní ìpè ní Ọlọ́run ni. Bẹ́ẹ̀ni. Calling. Ẹnu ta ni ìpè ti jáde. Ẹnu Ọlọ́run ni. Bẹ́ẹ̀ni. Samuel mo fẹ́ lò ọ́. Jeremiah chapter 1 verse 6. Ọlọ́run bá Jeremiah sọ kí n tó mọ̀ kí n tó dá ọ kó tó ti inú ìyá rẹ jáde mo ti sọ ẹbí wòlíì mo ti pè ọ́ mo lè ti yà ọ́ sọ́tọ̀ láti jẹ́ wòlíì fún verses rẹ̀ láti jẹ́ wòlíì fún àwọn orílẹ̀-èdè. Jeremiah wá ní Olúwa mọ̀ kálùlù Ọlọ́run kò sí tó kàn yín kò bá mọ̀ kálùlù mọ̀ ká ìka ìfẹ́ lò ọ́. Orúkọ ahọ́n mi ní ìlà àṣẹ. Ó ní tí má ti tú láyé ó ní wọ́n tù lọ. Yes, sir. Ó ní tí má ti dè láyé wọ́n dùn lọ. Bẹ́ẹ̀ni. Ó di àṣẹ. Májẹ̀mú àti ilé wá. Tó dé ẹ̀yin èèyàn wọn ìdúró. Àṣẹ májẹ̀mú kà kúrò lórí. Àṣẹ àjíǹde. Ó yí májẹ̀mú yẹn dà. Ọwọ́ àti ilé wá. Ó ń da ìrìn àjò láàmú. Ẹ pariwo kí àmì kan, ọwọ́ yẹn gbẹ. Àmì Jésù. Ọwọ́ yẹn gbẹ. Ẹyẹ èèyàn wọn yẹn náà méjèèjì. Ibikíbi tó ti kóra wọn jọ pọ̀. Jésù. Ẹ múra ń bí tẹ wá o. Ẹ múra ń bí tẹ wá o. Ibikíbi tó ti kóra wọn jọ pọ̀ báyìí bí àwa náà báyìí ní òdì lóru wọ́n ní kí nìdí wọ́n láwọn ò fẹ́ kó o lọ ibikíbi tó má ti kóra wọn jọ pọ̀ Bíbélì wípé ẹ kóra yín jọ pọ̀ ẹ gbìmọ̀ náà kò ní òjò ẹ sọ̀rọ̀ náà Isaiah 7:7 báyìí ló wà Mọ̀nà kì yóò dúró, mọ̀nà kì yóò ṣe, ẹ̀nà wọn méjèèjì. Jésù Kristi. Múra àṣẹ jáde. Wow. Ibikíbi tí wọ́n ti kóra wọn jọ pọ̀. Láti fà ọ́ wálé. Láti dàrin àjò ẹrú. Láti mú kírin àjò ẹ wọ. Iná máa bẹ̀ wọ́n. Iná máa bẹ̀ wọ́n. Iná máa bẹ̀ wọ́n. Iná bẹ̀ wọ́n wò. Tẹ̀lé mi sọ pé iná bẹ̀ wọ́n wò. Ibi tẹ́tẹ́ ń ṣèpàdé òdì. Lórí mi. Iná bẹ̀ wọ́n wò. 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 Iná bẹ̀ wọ́
ibi tó ti lè máa ṣèpàdé nítorí ẹ̀ iná àti àrá máa bẹ̀ wọ́n wò. Iná àti àrá máa sọ wọ́n dẹ̀. Ẹgbà ẹ̀rí. Ẹgbà ẹ̀rí. Ẹgbà ẹ̀rí. Ẹgbà ẹ̀rí. Látòrí ilẹ̀ ẹgbà ẹ̀rí. Látòrí ilẹ̀ ẹgbà ẹ̀rí. Ẹ̀sàmì ìkólé ẹgbà ẹ̀rí. Ẹgbà ẹ̀rí. Wọ́n ní ká gbàdúrà kan ìpè tó pè fún yín. Bẹ́ẹ̀ ṣe sọ́re o, àṣẹ kan ti dá mi dúró. Àṣẹ tó ju àṣẹ lọ. Tú mi ilẹ̀ mo fẹ́ lọ. Àṣẹ tó ju àṣẹ lọ. Hallelujah. Àṣẹ kan ti dá mi dúró. Tẹ bá rẹ́ni tí wọ́n dá dúró tí ò lọ, nǹkan kan ló mú un lè. Yes sir. Yes sir. Tẹ bá rí nǹkan kan tó dúró tí ò lọ. Ntí wọ́n gbélẹ̀ tí ò lọ ẹ̀yìn ẹwẹ́sẹ̀ rẹ̀ wọ́n so ni. Bẹ́ẹ̀ni. Kò sí ntí èfẹ́ lọ. Ẹran máa ń fẹ́ jẹ. So ajá máa ń fẹ́ lọ. Adìẹ máa ń fẹ́ jẹ lọ. Ìgbín gan máa ń fẹ́ jẹ lọ. Èwo ní rákòrò yìí? Ṣùgbọ́n tí wọ́n bá ti lè mú ìgbín, má ti lè dé mọ́nù gan, kò níbi lọ. Tí wọ́n bá mú ajá tí wọ́n bá ti so ọrùn ẹ̀ mọ́ igi, kò níbi lọ. Tí wọ́n bá ti so ẹran mọ́ nǹkan, ó máa fẹ́ lọ bọ̀kùn ní. So àṣẹ kan ti ó ti dá mi dúró. Àṣẹ tó ju àṣẹ lọ. Olúwa ní tẹ́yìn èèyàn bá gbàdúrà ẹ̀ lálẹ́. Mo dẹ̀ rí tí ìrìn àjò yín ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní ẹ̀lájú oore wa máa wá láti ọ̀sẹ̀. Àmín. Ó wà ní dúró di anybody mọ́. Kó tó lè ṣe nǹkan. Ọlọ́run ní sọ fún yín kan pé olóore yìí yín ká o. Àṣẹ kan ló dá yín dúró. Kí mo lólóore ṣe? Kí mo lólóore ṣe? Olóore yí mi ká. Olóore yí ọ ká. Ó yí mi ká. Àṣẹ ló dá ọ dúró. Olúwa mi o. Ẹ̀tọ́ yí ọ ká. Yí mi ká. Àṣẹ ló dá ọ dúró. Aláàánú yí ọ ká. Àṣẹ kan ló dá ọ dúró. Olùrànlọ́wọ́ yí ọ ká. Àṣẹ ló dá ọ dúró. Àwọn olùgbéga yí ọ ká. Àṣẹ ló dá ọ dúró. Àwọn èèyàn gidi yí ọ ká. Àṣẹ àyàn àṣẹ ló dá ọ dúró. Kábíyèsí Ọlọ́run ṣàánú fún mi. Ètò kẹ́yìn ni ẹ o.
àṣẹ kan ti dá mi dúró. àṣẹ tó ju àṣẹ àṣẹ tó ju àṣẹ lọ. àṣẹ tó dá mi àṣẹ tó ju àṣẹ tó ju nílẹ̀. àṣẹ kan ti dá mi dúró. àṣẹ tó ti dá mi dúró. àṣẹ tó ju àṣẹ lọ. àṣẹ tó ju àṣẹ lọ. ó yá tú mi sílẹ̀. ó yá tú mi lẹ̀. 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 àṣẹ kan ti jáde wọ́n lá dúró. àṣẹ kan ti jáde wọ́n lá dúró. ó yá tú mi lẹ̀. àṣẹ kan dá mi dúró. àṣẹ tó ju àṣẹ tó tú mi lẹ̀. àṣẹ tó ju àṣẹ tó tú mi sílẹ̀. tú mi lẹ̀. àṣẹ tó ju àṣẹ tó tú mi lẹ̀. 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 àṣẹ tó ju àṣẹ lọ wá tú mi sílẹ̀. àṣẹ tó ju àṣẹ lọ tú mi lẹ̀. tú mi lẹ̀. wá tú mi sílẹ̀. àṣẹ tó ju àṣẹ lọ. àṣẹ tó ju àṣẹ lọ wá tú mi sílẹ̀. tú mi lẹ̀. ẹgbọ́n mi lórí ó di májẹ̀mú àṣẹ kan ti dá ọ dúró bẹ́ẹ̀ mi máa àṣẹ kan mi máa agbára kan ó borí gbogbo àṣẹ ó borí gbogbo agbára èmi mọ orúkọ kan ó borí gbogbo orúkọ pé ní orúkọ Jésù kí gbogbo àṣẹ ó wólẹ̀ kí gbogbo ekun ó wólẹ̀ kí gbogbo agbára ó wólẹ̀ bá a bá rí àṣẹ kí àṣẹ tó dá ìwọ àtọmọ dúró ibo láríwá mi ti dùn àṣẹ tó ń gbé àṣẹ mi ó tẹrí àṣẹ yẹn. Àṣẹ yẹn mi. Jésù wa ó gbé ikú mi ní ìsìn. Yes, sir. Ó di ìgbèkùn ní ìgbè. Yes, sir. Ó fi ẹ̀bùn fún ènìyàn. Yes, sir. Yes, sir. Gbé ikú mi ní ìsìn. Yes, sir. Àṣẹ ikú ni pé n tó ń bá ti gbà lọ́wọ́ ilẹ̀ ò lè gbà mọ́. In tó ń bá ti mú wọnú ilẹ̀ tún gbà bọ́ síta mọ́ àṣẹ tó ju àṣẹ lọ́wọ́ dé ó ní fàyẹ̀ ti dà wọnú ilẹ̀ lèmi fẹ́ dà padà
wọ́n ní bó ló ṣe ṣe ó lóun lòun ní àṣẹ tó ju àṣẹ lọ ó wá lo àṣẹ yẹn ìwọ tó kú ìbé mi mo dá ọ erùpẹ̀ ni ọ́ ó padà dé erùpẹ̀ ó dá mọ́tì padà dé erùpẹ̀ mo sì fẹ́ lò ọ́ lórí òkè erùpẹ̀ mo padà dé erùpẹ̀ mo fẹ́ lò ọ́ lóòkè erùpẹ̀ kí wá ní ká ṣe mo gbọ́dọ̀ pe orúkọ rẹ orúkọ tí wọ́n sọ lọ́tà bí ọ ó wá pè jáde ẹ̀ẹ̀kan ló pè Lásárù jáde wá. àṣẹ inú ilẹ̀ wá ní yé mo gbé o ẹni tó dá yé èpẹ̀ ẹni tó fi èpẹ̀ mọ́ ènìyàn ẹni tó ní àṣẹ lórí ohun gbogbo ó ní àjọwọ́ rẹ̀ wọ́n wá jọ̀wọ́ Lásárù Lásárù wá jáde ẹni tó ti ń rùn ọjọ́ kẹrin. àṣẹ tí gbé àṣẹ mì sípò láríwó àmì ti dúró àṣẹ tó fi dá ọ dúró yẹn àṣẹ Jésù mì. àṣẹ Jésù gbé mi. 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 ọwọ́ tí wọ́n fi dá ọ dúró mà yáda bó sà mẹ̀dámì ni a tù á dà ọwọ́ tí wọ́n fi dá ọ dúró ọwọ́ tí wọ́n fi dá ọ dúró ọwọ́ yẹn rọ lójú. ọwọ́ yẹn rọ lójú. ọwọ́ Olúwa gbé ọdún. ẹgbẹ́ yìí tó kẹ́yìn ẹ̀ka wọlé bẹ́ẹ̀ ṣe gbàre Olúwa gba ilẹ̀ ìtọ́ fúnra rẹ pátápátá. gba ilẹ̀ ìtọ́ fúnra rẹ pátápátá o Jésù Kristi wa. kí mo ní kó ṣe. Olúwa gba ilẹ̀ ìtọ́ fúnra rẹ. sọ pé Olúwa wa kọ́ la ní o. Olúwa wa kọ́ la ní ìwọ ló ní o. àbíṣe rẹ ní Olúwa. ọ̀gá ẹ̀yin gbélé wá sáyé ni gbogbo ilẹ̀ tó rà náà ló fi ilẹ̀ ń gbó bá kú. èmi mo nílẹ̀ èmi mo nílẹ̀ ìwọ kọ́ ló nílẹ̀ tí Olúwa nìkan nílẹ̀ bọ́mọ rẹ jogún ẹ̀ ó náà fi ilẹ̀ bó o ta ẹni tó ta fún náà fi ilẹ̀ àkọ́kọ́ la nílẹ̀ àwọn bàbá wa dà wọ́n tẹ̀dó sórí ilẹ̀ nígbà àkọ́kọ́ àwọn ọmọ tí wọ́n bí dà ìbá wa ló kù àwa náà ó dàgbà àwa náà ó lọ tolúwa nìkan nílẹ̀ Olúwa gba ilẹ̀ yìí fúnra rẹ̀ pátápátá Olúwa dá sí ọ̀rọ̀ yìí Olúwa láti fi gbogbo rẹ̀ fún Olúwa. Gba ilẹ̀ yìí Ọlọ́run rẹ̀ fún Olúwa. Gba gbogbo gba ilẹ̀ yìí fúnra rẹ̀. Bíbélì yìí dà. Bíbélì yìí dà. Gbà tán fúnra rẹ̀ fún ògo rẹ̀ fún agbára rẹ̀ Olúwa gbà fúnra rẹ̀. Ó yá dúà. Ní orúkọ Jésù. Olúwa gba ilẹ̀ ìtọ́ fúnra rẹ̀ pátápátá. Olúwa gba ilẹ̀ ìtọ́ fúnra rẹ̀ pátápátá. Ní orúkọ Jésù. Olúwa gba ilẹ̀ ìtọ́ fúnra rẹ̀ pátápátá. Olúwa gba ilẹ̀ ìtọ́ fúnra rẹ̀ pátápátá. Olúwa gba ìtọ́ fúnra rẹ̀. Olúwa dá sí ọ̀rọ̀ ilẹ̀ yìí. Olúwa dá sí. Olúwa dá sí. Olúwa dá sí ọ̀rọ̀ ilẹ̀ yìí. Olúwa dá sí ọ̀rọ̀ ilẹ̀ yìí. Olúwa nawọ́ agbára. Jẹ́ ká rí ọ ní ìyanu. Jẹ́ ká rí ọwọ́ rẹ ní ìyanu. Gba ilẹ̀ ìtọ́ fúnra rẹ̀ pátápátá. Ọba tó nílẹ̀ wá la ilẹ̀ yìí kọjá. Ọba tó nílẹ̀ wá la ilẹ̀ yìí kọjá. Ọba tó nílẹ̀ wá la ilẹ̀ yìí kọjá. Gba ilẹ̀ ìtọ́ fúnra rẹ̀ pátápátá Olúwa. Gba ilẹ̀ ìtọ́ fúnra rẹ̀ pátápátá Olúwa. Ọba tó nílẹ̀ wá la ilẹ̀ yìí kọjá. Wá dá sí ilẹ̀ yìí. Jésù Olúwa, ọwọ́ rẹ la nílò. Na ọwọ́ rẹ sórí ilẹ̀ yìí. Gba ilẹ̀ ìtọ́ fúnra rẹ̀. Àmín Jésù. Olúwa ṣe bẹ́ẹ̀. Àmín Jésù.
mo fẹ́ ẹ̀lájú mo fẹ́ rọ pàápàá ẹ̀yin tẹ́ ń wò ní afẹ́fẹ́ ẹ̀yin tẹ́ jẹ́ èèyàn wa ní tòótọ́. This is the most time, this is the perfect time that the church needs your support. Yes, sir. This is the most. Ntẹ́ bá ṣe fún Ọlọ́run sìn. Èrè ńlá wà fún. Bẹ́ẹ̀ni. This is the high time. Tọ́ Ọlọ́run mú akú nkọ̀rọ̀. Ó mú ikú ní kọ̀rọ̀ nínú yìí. Mú ìwà gbangba. Ẹ mọ̀ pé ogun ló bí ògo. Ẹ̀jẹ̀ mi ni mo jókòó ní London. Gbogbo nǹkan pé sórí ẹ̀. Jésù ọ̀fọ̀ òní ṣe gbogbo pé sórí ẹ̀. Wọ́n gbé ìwé lé wa lọ́wọ́. Bọ́lá Gabriel, èyí lọ́lọ́run fẹ́ kẹ́ wà níbí. Hallelujah. This is the time in which the Church of God needs your support. In million folds. Ọlọ́run yóò dẹ̀ rán àánú sí yín. Àmín. Iná gíní ẹ̀ ti kú ọ̀gá. Don't care to give out something that will shake you. Má care láti give out nǹkan tó lè shake ẹ. I have given out all I have. I've given out. Àwọn tó fẹ́ rí mi lọ́sàn-án tó láwọn nílò owó ẹ lọ jókòó kò lè yé yín. Àlàfẹ́ kò ń kọ̀rọ̀ yín tó ẹni sùúrù. Hallelujah. Hallelujah. This is the time mi gan. This is this is the time in which the Church of God needs your huge support. Huge. Yes, sir. Well, Gabriel, kí ló ń ṣẹlẹ̀ gangan? Oh yeah, let's go and do it. Yeah, let's go and do it. Kò sí ibi tẹ́ bá kọjú ìrànlọ́wọ́ sí àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀. I'm already asked you, they won't do anything. Ju pé Ọlọ́run fún rẹ̀ kò fọwọ́ tọ̀ kàn. Ẹ bá tún sanwó ẹ̀tàn náà, ń tẹ́ ṣe sórí ẹ̀. Bẹ́ẹ̀ tí ẹ̀ tí èrò bẹ́ẹ̀ Ọlọ́run ṣe àná. Bẹ́ẹ̀ bá tẹ̀ tí àwọn orin ńláńlá, òwúrọ̀ àwọn póòtàn gbé kalẹ̀ yẹn, wọ́n á kan kinní sí lọ, wọ́n á kan stanchion sí lọ, lẹ́gbẹ̀ẹ́ títì. Ògo ni fún Jésù. Ẹ̀yin ọmọ Ọlọ́run, gbogbo ń tà ní fún Ọlọ́run ni. You can give out anything. Yes, sir. You can give out anything. Fún tán ṣe yìí, I will give out anything. Ẹ̀ka máa pè sórí WhatsApp. Ó yá máa ṣe nǹkan báyìí. So iṣẹ́ àfipá ṣe. Tọ́lọ́mbà ti fọ́ tó lọ́kàn. Do it. Ẹ̀mí Ọlọ́run ti ní do it. Ṣé wọ́n bẹ́ ní ẹ̀jì yẹn? Èèyàn ṣe nǹkan mí gbà mí ó dẹ̀ máa lànà ńlá fún mi. Bẹ́ẹ̀ ni. Ọlọ́run má jẹ̀mú. Rántí ìgbà tí ojú fẹ́ ti ìjọ míì tó lò mí fún wọn. Rántí ìgbà tí ìrètí ẹlòmíì ti pin tó sì lò mí fún wọn. Rántí ẹni tí ò rò pé òun lè nílé tó lò mí fún láti kọ́ ilé fún. Ó tó àkókò báyìí. Ọlọ́run mo rán ọ létí o. Psalm 41. Psalm 41. Ìbùkún ni fún àwọn tí ro ti aláìní. Ẹ rí ni. Psalm 41. Psalm 41. Psalm 41. Ó yá. Psalm 41. Psalm 41. Fún ẹni tí ó ń ro. I'm good at even man. Ìbùkún ni fún àwọn tí ro ti aláìní. Olúwa yóò gbà wọ́n nígbà ìpọ́njú ẹ̀yẹn. Olúwa yóò pamọ́. Olúwa yóò pa wọ́n mọ́. Yóò sì mú wa láàyè. Olúwa yóò mú wa láàyè sí báyìí. Fún ìbùkún rẹ, it is time for your blessing. Yes, sir. We need God's blessing now. Yes, sir. We need you, Lord. Ọlọ́run ẹni tó ti ń ṣàìsàn tó ti rò pé òun ó kù tó sì lò mí fún. Ògo jẹ́ tiẹ̀ o. Ọlọ́run ló ti ẹni tó ti fẹ́ kú pẹ̀lú ebi. Ti ẹni hallelujah. Hallelujah. Mo gbọ́ bí kíní kan bí ìbúrú. Ọ̀nà gbòòrò báyìí. Rótẹ́ni tí
wọ́n lé jáde nínú ilé. Tó dẹ lówó tó lómi fún mi. Bẹ́ẹ̀ni. Ó tó àkókò. Bẹ̀rẹ̀ iṣẹ́ rẹ̀. Lórúkọ Jésù nílò àánú rẹ̀. Àmín Jésù. Nílò rẹ̀. Àmín Jésù. Ẹ lórí ilẹ̀ ẹbìrin ń tẹ́fẹ́. Lórúkọ Jésù. Olúwa dá sílẹ̀ yìí. Olúwa dá sílẹ̀ yìí. Gbá agbègbè fún wa. Lórúkọ Jésù. Ìbùkún. Bóyá wá Olúwa pèsè. Ọlọ́run alágbára ò adá sọ̀rọ̀ ìgbẹ́. Olúwa pèsè fún wa. Lórúkọ Jésù la dá sí i. Ọlọ́run adá sọ̀rọ̀ ìgbẹ́ yìí. Lórúkọ Jésù. Tó yẹ fún ilẹ̀ yìí Olúwa pèsè. Olúwa wá gbé iṣẹ́ wá bí alóore aláàánú olùrànlọ́wọ́ kan tí ó gbé iṣẹ́ orí òkè jíjẹ. Olúwa wá gbé dìde. Olùrànlọ́wọ́ ẹ̀kan tó ju ẹgbẹgbẹ̀rún olùrànlọ́wọ́ lọ. Olúwa gbé dìde. Lórúkọ Jésù. Ọlọ́run olùrànlọ́wọ́ wá dá sọ̀rọ̀ ilẹ̀. Ọlọ́run olùrànlọ́wọ́ wá dá sọ̀rọ̀ ìjọ. Lórúkọ Jésù. Ìjọ rẹ di ọwọ́ rẹ Olúwa wá dá sí. Olùrànlọ́wọ́ dìde. Olùrànlọ́wọ́ dìde. Olúwa mú wa débẹ̀, tó fẹ́ mú wa lọ Olúwa mú wa débẹ̀ lórúkọ Jésù. Ibi rere, ibi gíga, ibi ńlá tó mú wa lọ. Olúwa mú wa débẹ̀, 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 tó fẹ́ mú wa lọ. Olúwa mú wa débẹ̀ ní kankan kíákíá lórúkọ Jésù. Olúwa mú wa débẹ̀. Olúwa wa. Àmín Jésù. Púpọ̀ yín tẹ́ ń wò ó, mo ti sọ fún yín tó bá ti ń wọ orí page ẹ̀yin tẹ́ ń wò ó, make it a necessity for you to share the program. So tó bá ṣe ègúsí tí ó ṣẹlẹ̀ o, but just make it a necessity. Make it a compulsory thing for you to share it to people. So that ẹni tí ò rí yóò lè rí. Ẹlòmíì ò kì í rí notification wa until tẹ́ bá tó share la tó máa rí. So make it a necessity. Yes, sir. An important thing to do whenever you're on this live program. Kàn ṣe láti inú ìfẹ́ pé let me share, let me send this to my friend, let me send it to some groups, let me send it to my colleagues, and I pray. Gbogbo bí tán ti kọ̀ ẹ́ sílẹ̀. Ó dẹni ìtẹ̀wọ́gbà. Ìyẹn náwó àṣẹ máa gbé ọ dìde. Mi ò rè é. Àṣẹ ó gbé ọ dìde. Wọ́n ló kọ́ lẹ́rìí lórí ilẹ̀. Ó lẹ́rìí lórí ilẹ̀. Ó lẹ́rìí lórí ilẹ̀. Ó lẹ́rìí lórí ilẹ̀. Ó lẹ́rìí lórí ilẹ̀. Kò sí àṣetì. Kò sí ìdádúró. Kò sí àṣedànù. Kò sí àṣedànù. Kò sí àṣedànù. Kò sí àṣedànù. Ẹgbẹ́ sí. Ó rí títì ni. Mọ́tò ní ń lọ́hùn. Bẹ́ẹ̀ni. Express ni o. Bẹ́ẹ̀ni o. Bẹ́ẹ̀ni dájú. Àbí bọ́lẹ̀ kó wọlé. Bẹ́ẹ̀ni. Àárín rẹ̀ ni ò sí fún. Ẹ bá ń ṣe kábíyèsí o. Ohun tí wọ́n ní ò ṣeé ṣe fún wọn náà
àṣẹ máa gbé jáde. Ojú òní tí ọ̀tá òní yọ̀yìn. Ọ̀fẹ́ tí bàbá. Ti ọmọ. Agbó kan gérégé tí ẹ̀mí mọ̀. A bẹ̀rẹ̀ ní bí 10:30. A lo 2.5 hours. Ìfẹ́ tí bàbá. Ti ẹ̀ mọ́. Ó bá ọ gbé. Orí àánú gbà. Àrí ojú rere ọmọ. Olúwa máa tì ọ́ lẹ́yìn. Wàrà àánú gbà. Ẹ gba èrè náà. Ojú òní tí. Jésù lọ. Lórúkọ Jésù. Káàkọ́ mọ̀ náà wáyé náà. Isaiah 60:2 nítorí kíyèsí òkùnkùn ayé mọ́lẹ̀ àti òkùnkùn biribiri ó bò àwọn ènìyàn ṣùgbọ́n Olúwa yóò yọ lára mi a ó sì rí ògo rẹ̀ lára mi. Ṣùgbọ́n Olúwa yóò yọ lára mi a ó sì rí ògo rẹ̀ lára mi. Ṣùgbọ́n Olúwa yóò yọ lára mi a ó sì rí ògo rẹ̀ lára mi. Àmín lórúkọ Jésù. Tí wọ́n ti kẹ́ hallelujah kan, kẹ́ wá dúró sórí orígun láti inú ọkàn yín, ẹ kàn bless ilẹ̀ gbogbo ilẹ̀ láṣẹ lẹ́nu. Ṣàpẹ́ mò ń pray fún yín látẹ̀kàn. Ẹ wá bọ́ sí ẹni ìgbín. Máa tẹ́ wá ti ká hallelujah kan, wá bọ́ sí ìgbín. Ẹ kàn bless ilẹ̀ kí wọ́n ilẹ̀. Mo yà ọ́ sí mọ́ lórí. Ẹ lo àṣẹ tọ́lọ̀ fún mi. Mo yà ọ́ sí mímọ́. Orúkọ ti bàbá kan kan mímọ́. Bí ti fẹ́ kó rí. Wá gbọ́ o, bó bá ṣe fẹ́ kó bó bá ṣe pray. Bẹ́ẹ̀ náà ni ó ṣe rí fún mi. Méje. Hallelujah, 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 hallelujah. Ẹ bless ilẹ̀ yẹn. Mazadaba. Ó jẹ́ ríran o, nítorí Olúwa. Máyẹ̀ bí kíní ẹ̀ máyẹ̀ kó máa gbéná. Ẹ ti là wáyé o. Junction Ẹgbẹ́dárì, Ẹgbẹ́dá làwọn, Ẹgbẹ́dá gangan, junction rè, Ẹgbẹ́dá. Ẹ wo mọ́tò tó gbọ́dọ̀ tọ̀kan. Gínálẹ̀. ẹ̀yin ọmọ Ọlọ́run ní àkókò yìí we need your support like never before. Ọlọ́run tẹ́ ṣe fún yóò san fún yín. Àmín Jésù. The church need. In fact, the aspect of
balancing everything too. Ọlọ́run ti jẹ́ kó ṣe ṣe, but the aspect of balancing and all that, the church. What do you say? Àánú Ọlọ́run ló dìde fún mi. Àmín Jésù. Ojú rere Ọlọ́run ló wà nínú. Àmín Jésù. Ẹ̀mí wà bákan náà. Àmín Jésù. Èyí náà gòkè o. Àmín Jésù. Agbára wa kọ́. Agbára Ọlọ́run ni. Ilẹ̀ tó fún wa lónìí o. Agbára wa kọ́ o. Ṣe nípa ipá. Bẹ́ẹ̀ ni kì í ṣe nípa agbára. Ìwọ ni o. Ibi tí a dé lónìí o. Ìwọ ni o bàbá. Ibi tí a dé. Ìwọ ni o bàbá. Ẹ̀wù títí mi. A máa ṣe bíjì bẹ́ẹ̀ ní Wednesday. A ṣe bíjì bẹ́ẹ̀ ní Wednesday, Thursday, Friday. Operation no chair. A ṣe bíjì bẹ́ẹ̀. A ṣe wá ń praise lọ́wọ́ mi. A ṣe máa praise. We need your support. Ẹ̀yin ọmọ Ọlọ́run, ojú òní tí. Àmín Jésù. Ntọ́lọ́ máa ti fi sí i lọ́kàn. Kò sóhun tó kéré, kò dẹ̀ sí ohun tó pọ̀ jù. Ẹni tí ọ̀rọ̀ ẹgbẹ́ títì ó ti mú ìnáwó wá. Sèmi àti yín àdẹ̀dẹ̀ jèrè lẹ̀ náà. Àmín Jésù. Ní tí wọn náà dáwọ́lé máa yọrí sí. Àmín Jésù. Ó ní wà nù tí o. 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 Àmín Jésù. Ẹ rọ̀wọ́ Ọlọ́run. Àmín Jésù. Jésù lọ. Àmín. 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 Nọ́mbà yẹn wà ń bẹ, nọ́mbà tẹ́lẹ̀ pèsè wà ń bẹ ní WhatsApp 070 54 900 751 070 54 900 751.